Ọjọ́ Sátọ̀dé. Sátidé lẹ ti ń wà. Bẹ́ẹ̀ni. Bó ló ṣe wá rìn? Àbájá kò sì sẹ̀. Tábà sọ pé àbájá ni kò ṣe nǹkan kan. Ó kàn bọ́nú ilé, ó wẹ̀, ó sì change aṣọ. Ó dẹ̀ jáde. Ó faṣọ sínú àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù níta yín, àwọn tó gbé báàgì lọ́wọ́ pé aṣọ wà nínú rẹ̀ bó ṣe jáde nù. A tún ti bẹ́yìn yọ o eégún aláré ẹ̀yin èèyàn Mariam mà ti dohun àwátì o. Àyànkẹ́ Olúwabùnmi ló máa mú ẹjọ́ wá sórí ètò Kọ́kọ́rọ́ Alate o wípé ọmọ òun ìyún Mariam pé látìgbà tí ìyá Mariam ti bí Mariam kalẹ̀ àti Mariam ti pé ọmọ oṣù 9 ni ìyá Mariam mà ti lọ fẹ́ ọkọ míì tí ó sì gbé ọmọ òun lẹ̀ fún òun. Ó ní àtìgbà náà àtìyá ọmọ àti bàbá ọmọ kò sẹ́ni tó bìkítà bí Mariam ṣe ń jẹ bó ṣe ń mu o, àmọ́ wọ́n ní lọ́jọ́ kan òjọ̀ kan ni Mariam máa gbéra pa ni ó sì lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí bàbá rẹ̀ wípé òun fẹ́ lọ lo ọlùdé níbẹ̀ tí ó sì lo ọlùdé ọ̀hún náà níbẹ̀ o. Wọ́n ní wípé lẹ́yìn ọlùdé ọ̀hún Mariam máa padà wálé o, àmọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Mariam máa dohun àwátì o. Ní girama Mariam yẹn Àyànlékè Olúwabùnmi ni ó máa ké gbàjarè wá sọ́dọ̀ Dr. Oríyọmí Hamsat wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ẹbí Mariam àwọn ẹbí bàbá Mariam àwọn ni wọ́n gbé Mariam pamọ́ o tí wọ́n sì fẹ́ máa fi Mariam ọ̀hún da òun ní àmú ni ó sì wá sọ́dọ̀ Alhaji Dr. Oríyọmí Hamsat wípé kí wọ́n jọ̀ọ́ kán bá wọn wá Mariam jáde o kí wọ́n sì bi ẹbí bàbá Mariam pé kí wọ́n tẹ gbogbo wọn nínú dáadáa nítorí wípé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ni wọ́n gbé Mariam pamọ́ o. Girama Mariam sọ wípé láti ọjọ́ Sátidé máa ní àwọn tí ń wá Mariam ò tí wọ́n ti tì mọ kókó òbí tí Mariam ń gbà lọ. Fún èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe alábàápàdé ìkànnì fún ìgbà àkọ́kọ́ Àdàbà tẹlifíṣàn náà ni ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Bí ẹ ṣe ń wo fọ́nrán yìí ẹ máa bá wa tẹ subscribe button kí ẹ dẹ̀ máa bá wa pín fọ́nrán yìí káàkiri kí ẹ sì máa darapọ̀ mọ́ wa ní abala àríwísí. Ẹ máa bá wa fi èròǹgbà yín hàn síbẹ̀, ẹ máa bá wa pín lógúnlógún, ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín kó kálé kó kákó kó dẹ̀sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ẹ jẹ́ n sáré gbé fọ́nrán ọ̀hún wọlé kẹ́yìn náà wá wo bí ọ̀rọ̀ náà ṣe lọ gan ní pàtó. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, ẹ má gbé kóhùn bẹ́ẹ̀. Kálẹ̀ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alate. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá? Àyànlékè Olúwabùnmi lórúkọ mi. Ìyá wa Àyànlékè Olúwabùnmi. Mo wá láti orí ilẹ̀ Ikúmọ́pà Olódó. Orí ilẹ̀? Bẹ́ẹ̀ni ní Kúmọ́pà yìí Olódó kí ló ṣẹlẹ̀ mà? ọmọ mi ni mò ń wá o. Ìyá wa ọmọ yín ni? Bẹ́ẹ̀ni sà. Bó ló ṣe ẹ má sunkún ẹ rí? Àmín. Ẹ rí lágbára Ọlọ́run. Àmín. Ìgbà wo lẹ ti ń wà mà? Láti ọjọ́ Sátọ̀dé. Sátidé lẹ ti ń wà? Bẹ́ẹ̀ni. Bó ló ṣe wá rìn? Àbájá kò sì sẹ̀. Tábà sọ pé àbájá ni kò ṣe nǹkan kan. Ó kàn bọ́nú ilé, ó wẹ̀, ó sì change aṣọ. Ó dẹ̀ jáde. Ó faṣọ sínú àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù níta yín, àwọn tó gbé báàgì lọ́wọ́ pé aṣọ wà nínú rẹ̀ bó ṣe jáde nù. Ọmọ ìlú bàbá rẹ̀ ńkọ́? Ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Mo bàbá rẹ̀ wà? Mọ ibi tí bàbá rẹ̀ wà, bàbá rẹ̀ òṣìṣẹ́ ń bàdàn mọ́ ṣùgbọ́n ìyá bàbá rẹ̀ wà ní Ìbàdàn. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá rẹ̀ ńlọmọ ti tèmi. Mo ló wà? Kò sí nítòsí Àlàjì. Ó ti rìmárì pẹ̀lú mọ́ ẹlòmíì. Pẹ̀lú àkóso 9 ni ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi. Ó ti wà lọ́dọ̀ yín. Ẹ̀yin gan lẹ ń ṣe ìyá tẹ́ ń ṣe bàbá. Bẹ́ẹ̀ ni ìgbà tó yóò wá dàgbà tó ń yọ mí lẹ́nu pé òun ò lọ lọlídé lọ́dọ̀ ìyá bàbá rẹ̀. Nígbà tó lídé sì tán ó wá nígbà tó wá yá tó tún lọ wọ́n wá ní òkè òkú lókèrè o. Bàbá ọmọ ló lọ́mọ wọ́n mọ ọmọ yẹn sọ́dọ̀ ńgbà náà mọ̀ jẹ́ kó padà wá sí ọ̀dọ̀ mi. Lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́mọ yẹn tó wá sá wá sọ́dọ̀ mi. Mo pe gbogbo àwọn èèyàn èmi ò dọ̀ ọmọ yìí padà o. Ọlọ́mọ jẹ́ kí n dára kí n mọ̀ kí n ti dá padà. Nígbà náà ló bá ń sá káàkiri àwọn èèyàn bá yẹn má jẹ́ kọ́ ọmọ ń kò sá lọ́dọ̀ ìyá bàbá rẹ̀ tó tún sá wá sọ́dọ̀ tiyín tẹ́ tún lẹ́ẹ̀ dá padà. Eléyìí tọ́wọ́ á rí bó ṣe ní rí mo tẹ̀ pé nọ́mbà wọn ṣé Mariam tó ti dé ọ̀dọ̀ yín o. Wọ́n ní àwọn ò rí. Ìgbà tó wá di Sunday ara mi ò gbà mọ́ mo wá ní èmi ò lọ sí Àgídìgbò láti lọ fi tọ́ Alhaji ní etí o kọ́ bá ń pariwo kọ́ máa fi fọ́tò rẹ̀ hàn gbogbo ọmọ Nàìjíríà o. Ọmọ tí mo ti ń ra mọ́ra láti ọmọ oṣù 9 kan jọ kan ṣàánú mi wọ́n pókò òkú ní òkèèrè ló jẹ́ kí n fura sí wọn torí bí mo ṣe pè wọ́n ń pe bàbá rẹ̀ gan kéwìlẹ̀ gbé kọ̀ tẹ́lẹ̀ ọmọ yẹn náà máa ń pè ké gbé kọ̀ àbí wọ́n ti rán ọmọ wọn náà fẹ́ dà mí láàmú ni. Alhaji ẹ gbà mí ẹ mọ̀jẹ̀ wọn fọmọ ìdá mi láàmú torí opó ni mí o. Kí lorúkọ ọmọ náà? Abíóyè Mariam Oyinkanṣọ́lá. Ìyá bàbá rẹ̀ yẹn ń bo náà ń gbé? Wọ́n ń gbé ní Olóko Mẹ́ta. Ẹ jẹ́ kí fọ́tò ọmọ yẹn wà ń bẹ̀. Alájà Ṣéyà ni wọ́n. Ok.
n tó ń pè wọ́n nù kó ló kọ́ táwọn èèyàn mọ̀ mo orúkọ wọn ṣùgbọ́n àwọn náà ìjọ ọmọlẹ̀ níjọ wọn ni wọ́n ń pè ìjọ wọn ìjọ ọmọlẹ̀ torí yẹ kán wá ti máa dà mí láàmú nílé ọkàn wọn balẹ̀ èmi ọlọ́ọ̀ni ò jẹ́ kí mọ́tò pa mí lálákíá lónìí wọ́n ní wọ́n jẹ́ ọmọ kan síbẹ̀ yẹn ní alákíá ẹ wo mo gbé mọ́tò lẹ́lẹ́lẹ́lẹ́ ni pé kí n lọ wò sọmọ mi ní ìwọ náà àánú ni mo rí gbà tọ́mọ bá ń bẹ lọ́dọ̀ wọn ẹjọ́ aláàjì ẹ ṣàṣetìrí ẹjọ́ tọ́mọ bá ń bẹ lọ́dọ̀ wọn ẹjọ́ ẹ bá ń bẹ wọ́n ni o kọ́ fi mí lọ́kàn balẹ̀ òkè òkú lókèrè àwọn náà ní ọlọ́mọ wọn ẹ dákun nítorí Ọlọ́run mi ò ní lọ́ọ̀yà mi ò ládájọ́ o ó pò ní mi o ẹ fọkàn balẹ̀ pò ní mi o. ẹ fọkàn balẹ̀ ṣé ẹ ní nọ́mbà wọn. mo ní nọ́mbà wọn o. ẹni ti ìyá. ìyá ni mo ní. ẹ dẹ̀ ni ok ẹ dẹ̀ mọ́lé wọn. mo mọ́lé wọn o. ẹ̀yin èèyàn mi ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ fọkàn balẹ̀ ẹ mọ dara wọn ní kí n má wá ságídí gbọ́ pé yóò dòkìkì yóò dariwo tó bá dòkìkì tó bá dariwo tí n bá rọ ọmọ ṣèbọ́kàn mi yóò balẹ̀. àwọn èèyàn lè ti rí ọmọ igan lọ́dọ̀ wọn bá a ṣe ń fi hàn yìí ẹsẹ o wọ́n lè ti rí lọ́dọ̀ wọn àmọ́ ẹ lè rí lọ́dọ̀ wọn o ẹsẹ ẹ bá ń sí ààrẹ o jago ẹ dákun o ẹ lè ti rí lọ́dọ̀ wọn ẹ fọkàn balẹ̀ màmá mo ti gbọ́ yín wọn ò gbọ́ ọmọ yìí lọ mo ti gbọ́ kò dẹ̀ ní jẹ́ ọwọ́ òdì lágbára Ọlọ́run ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ẹ fáwọn nọ́mbà wọn ẹ fún wa nọ́mbà ẹ fọkàn balẹ̀ o ẹ jọ̀ọ́ a rí o ẹ má jẹ́ kí ìpayà yóò dá nǹkan mi sí yín la ẹ dákun torí Ọlọ́run. mo tiẹ̀ ti ń dákun obìnrin tó mú mi wá nítorí mi lè dá wà mi ń dákun. ẹ má dákú mọ́ ẹ má ṣèrà yín léṣe. tọmọ mi bá wà kánjọ kán bá ṣàwárí ọmọ mi kọ́mọ ọmọ mi ń gbà tó mú wá síbí lágbára lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ara yín báyìí lẹ́fẹ̀ẹ́ à ń fi fọmọ lé wọn lọ́wọ́ wọ́n wà tọwọ́ bọ̀wé pé nǹkan kò ní sí ọmọ ẹ bá ń falẹ̀ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ wọn lọ kọ́kàn mi ò lè nísinmi alájẹ ẹ gbà mí. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń bẹ dẹ́rù bà mí ẹ fọkàn balẹ̀ ẹ dúró ìrọ̀rùn sùn ẹ sùn ẹ rọrùn sùn ẹ gbọ́kàn kú bẹ́ẹ̀ o ọmọ yìí wọ́n jí gbé lọ o wọ́n jí gbé lọ o ó ní traces o ó mọ̀ọ́mọ̀ lọ ni o ó fa sọ́nu nylon bag ó mọ̀ọ́mọ̀ lọ ni o ó tún mú ATM lọ ẹ̀jọ̀ ó sì ń gbowó ẹ̀tí ẹ̀ tí ó ti rí nígbà tó ń gbowó ó sì wà láyé nu ó mú ATM lọ ó ní plan ni ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ sí ra yín léṣe o ṣé ìyá rẹ̀ nìkan lẹ́bí. last born ni. ẹ tún bá àwọn míì. méjì náà lẹ́bí ẹ má para yín fún wọn o yóò bà wọ́n nú jẹ́ tẹ́ bá torí eléyìí para yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lè fún àwọn yòókù òun náà nìsín ẹ padà rí tẹ́ bá wá rí lọ́la tẹ́ ti fi ìbẹ̀rù yìí tẹ́ ti fi dá nǹkan síra yín lára ńkọ́ ẹ kọ́ nìsín ẹ jẹun tí èèyàn ọba jẹun tó bá fi ní ọ̀sà nítorí pé ń ronú nǹkan kan nígbà tó bá rí ti ń ronú ọ̀sà ò nítorí ẹ̀ lọ o wípé kúkú ti rí ti ń ronú béèyàn ọba sùn tó ń sì payà ìsọmọ kékeré ẹ̀jẹ̀ rúru ń bọ̀ nìyẹn o ní rógun ẹ máa gbé ẹ máa tẹ o ṣé ẹ ti gbọ́ torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ogun tí yóò bá lò nílé ayé kó fi àlàáfíà ló lọ́ dáa jù mo fọlọ́run bẹ̀yìn torí ọmọ yìí èmi ń fún yín mo ń promise yín gbogbo tá a bá lè ṣe ń bí a ṣe ní agbára Ọlọ́run kó sì tó dijọ́ mẹ́jọ àti irọ́ ọmọ náà tó ti yé yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní agbára Ọlọ́run kó tó dijọ́ mẹ́jọ àti rí ṣùgbọ́n tí ẹ bá ń ṣe báyìí èmi gan ò ní ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ o ẹ ti ń káyà sókè jù o mi ní láìkẹ́ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ relax a máa rí ṣe gbọ́ bóyá owó yín tó mú tó jí nìsín bóyá òfin ra nǹkan tí ń jẹ́ lọ́wọ́ sí no bóyá ó ń rẹ́rìn pẹ̀lú àwọn èèyàn ẹ̀ bóyá ó ń ṣeré nìsín kẹ́yìn wá lọ para yín unnecessarily ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ dìde. ẹ ṣé o. yes ma orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá Oríyọmí Hamzat lórúkọ tèmi ẹ̀yin ńkọ́. Ọmọbọ́lá Akíntọ́lá lórúkọ mi. láti ìlú Àkúrẹ́. ìlú Àkúrẹ́ lẹ ti wá. bẹ́ẹ̀ ni sà. Àkúrẹ́ olóyè mẹ́kùn sọ́mọ Àkúrẹ́ ni. ọmọ Àkúrẹ́ ni mí ṣùgbọ́n ọkọ tó wá tọrọ mi nílé ó mú mi wálẹ̀ yìí ìgbà tó mú mi wálẹ̀ yìí tí mo lóyún fún àwọn fámìlì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú oyún yẹn èmi ṣàgbóyún padà sílé ńgbà tí wọ́n kọ̀ tán tọ́jú mi lẹ́yìn oṣù mẹ́ta wọ́n ní dókítà sọ pé kò sóyún bẹ̀ pé n tó wà ń bẹ̀ kan lọ fọ̀ kúrò ẹni dẹ̀ ti pé 70 years kò bí wọn rí oyún àkọ́kọ́ nìyẹn ńgbà tí mo dẹ̀ rí pé frustration tó ń fún mi ó pọ̀ ju tí mo lè faradà mo kúrò lọ́dọ̀ mo kọjá sákùrẹ́ padà Àkúrẹ́ ni mo bímọ yẹn sí ńgbà tí mo bímọ sílé ọmọ yẹn pọ̀ṣù 9 lọ làwọn èèyàn mi ní àwọn ò ní bá mi tọ́jú oyún ọmọ yìí kán ti bá mi tọ́jú ọmọ kí n máa gbé lọ sọ́dọ̀ bàbá yẹn ńgbà tó wà láyé torí wọ́n ní tó bá dọ̀la yóò padà wá sọ yí pé òun ló ń lọ́mọ. bẹ́ẹ̀ni. so bẹ́ẹ̀mi ṣe gbọ́mọ wá sí Ìbàdàn nìyẹn dídé tí mo dé sí ọ̀dọ̀ ẹ̀ padà gbogbo ohun tá à ń ṣe láti rí owó
ó já sí gbèsè nígbà tí mo dẹ̀ wò pé kò ṣe dúró wò mo mọ́mọ́ mi mo kúrò nílé ẹ̀ mi ò tẹ́ ẹ lọ Àkúrẹ́ mọ́ mo máa ń ta mineral àti pure water lọ́jọ́ tẹ́lẹ̀ so máa padà sí ìbẹ̀rẹ̀ ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn so ìgbà yẹn àwọn yẹn ní tèmi ti lọ tipẹ́ tí n bá sọ pé mo fẹ́ kó mineral tí mo jí wọn lọ́jà gbé nǹkan kan mo ṣe padà sí di aṣọ fífọ̀ àtomi pípọn nìyẹn ni mo ṣáà fi ń tọ́jú ọmọ yẹn títí tí a fi sí skul ó lọ ọdún kìíní ọdún kejì nìkan ni wọ́n bá sọ pé ìyẹn lára àwọn ọmọ ẹ̀gbọ́n ọkọ mi yẹn pé ọmọ yìí kọ́ àwọn ọmọ ibi tó ti ń lọ sí skul mo dẹ̀ sọ pé ọjọ́ ọ̀la wà ẹ bá fẹ́ wá ẹ pè mí màá mú yín dé skul. ọkọ gangan kọ́. kò ní nǹkan tó fẹ́ ṣe toró ní pásítọ̀ lòun nígbà tí mo bá dé Ìbàdàn ni mo rí pé kò ní ṣọ́ọ̀ṣì kan tó ti ń gbowó iṣẹ́ kò sí gbogbo ṣọ́ọ̀ṣì tó bá lọ lẹ́yìn pé wọ́n kàn fún lówó ọkọ̀ tó fi wá wọ́n fi sórí ìjọ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn so àwọn ìwà tó dẹ̀ ń wù kò wù wá olùṣọ́ àgùntàn tó bá ti ń wàásù làwọn èèyàn ń complain pé n tó ń sọ àwọn ò fẹ́ ṣọ́ọ̀ṣì míì gan wá ní kó má wà mọ́ pé àwọn ò fẹ́ kó dá ìjọ sí méjì fáwọn so ńgbà tí èmi rí i pé bó ṣe ń gbègbè ayé tiẹ̀ kò rọ èmi lọ́rùn lèmi fi kúrò ńgbà tí mo dẹ̀ lè tọ́jú ọmọ mi mo mọ́mọ sọ́dọ̀ mò ń ṣiṣẹ́ tí mo lè fi tọ́jú ọmọ màá pọn mi màá fọṣọ ni mo fi tọ́jú ọmọ yẹn ó kù ijọ́ mélòó kan tá pé ọdún 5 àwọn èèyàn ṣáà ń pè mí wọ́n á ní kí n wá o màá mú lọ kí wọn ìkànnì eléyìí tó lóun fẹ́ fọmọ sí skul yẹn òun ló padà gbọ́mọ yẹn lọ́mọ mi lọ́wọ́ ó ní àwọn làwọn lẹ́mọ mi ò dẹ̀ sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ ṣùgbọ́n wọn gbọ́ bùkátà kankan lórí ọmọ yìí kò sí oúnjẹ fún wa kò sí aṣọ kò sí bàtà gbogbo tán bèrè ní skul èmi ni mò ń pèsè èmi ni mò ń sanwó skul ńgbà ọmọ wa kù dẹ̀dẹ̀ kó pọ́dún 5 ẹlẹ́fẹ́ ṣe birthday ọdún 5 ọmọ èmi ò sì sọ pé kán má ṣe birthday fọmọ àwọn ló ní nǹkan wọn àtijọ́ tó ti lóun máa gbọ́mọ ni mo ti sọ fún pé ọmọ tó fẹ́ gbà kó bá yín gbé rí ọmọ tó yẹ pé kò sùn tarí tó bá fẹ́ gbọ́mọ wàá fọmọ yẹn mọ́ra ná á dẹ̀ mọ̀. ta ló ń fẹ́ gbọ́mọ. ọmọ ẹ̀gbọ́n ọkọ mi yẹn ni. ok now wọ́n ti gbọ́mọ lọ́wọ́ yín. wọ́n ti gbà. ìgbà wọn náà gbọ́mọ lọ́wọ́ yín. ìjọ Sunday tó kù ọ̀sẹ̀ kan ó kù ìjọ bíi 5 kó pọ́dún July 10 ló pé 5 years so wọ́n gbọ́mọ yẹn ní July 5 tó jẹ́ alẹ́ Sunday ni wọ́n gbà mọ́ mi lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí nà mí wọ́n ya aṣọ mi àwọn bíi 3 ló nà mí so èmi ṣáà sáré tẹ̀lé wọn pé mi fẹ́ kán gbọ́mọ yẹn lọ ọmọ náà ń ké ṣùgbọ́n wọ́n ti fi nǹkan ṣọ́mọ yẹn láàárọ̀ ọjọ́ yẹn ẹnìkan tán iron rod kalẹ̀ nínú wọn tí wọ́n ní kọ́mọ yẹn dì mú wọ́n wá ní pé èmi sọ́ dìdìrìn yípe dìdìrìn tó dà ní òfin dá iron rod mọ́ ọmọ ọdún 5 so bí dà pé ó ti ní injúrì lọ́wọ́ gbogbo ìgbà tó ń mu lọ yẹn ó sunkún kò lágbára láti jà. ọmọ ọdún 5 àbí. bẹ́ẹ̀ ni sà. ìjà wo ni ọmọ ọdún 5 fẹ́ jà. mo ṣàmọ̀ pé n tí mo ṣàmọ̀ ni pé wọ́n gbé ọmọ yẹn lọ ó dẹ̀ sọ pé torí pé òun ti ń sọ tẹ́lẹ̀ pé òun fẹ́ gbọmọ ni kì í ṣe torí ọ̀rọ̀ kan tàbí èmi wá ń sọ fún yín pé eléyìí kò yẹ kí wọ́n gbọmọ ọdún 5 tó jẹ́ pé wọ́n fún lóúnjẹ rí wọ́n fún láṣọ wọ̀ wọ́n fún gbogbo tọmọ yẹn ní pátá orí ọ̀fẹ́ pé mo ṣiṣẹ́ ni Abẹ́òkúta ni ọkọ ṣùgbọ́n Ìlọrin ni ẹ̀gbọ́n rẹ̀ yẹn fẹ́ Ìlọrin ni gbogbo wọn bọ́ọ̀t. níbo náà ń gbé. ìṣẹ́bọ náà ń gbé onílé aró ni bus stop ilé wọn wà. ìṣẹ́bọ onílé aró àbọ̀jọ. onílé aró ni wọ́n ń gbé. sọ́dọ̀ onílé aró kan wà níṣẹ́bọ ni. bẹ́ẹ̀ ni tẹ́ bá ti dá Alákíá lẹ́ẹ̀ ti wọ kẹ̀kẹ́ tó ń lọ yànà church so tẹ́ bá ti sọ pé onílé aró lẹ́ẹ̀ ti bọ́ọ̀lẹ̀ onílé aró ni bus stop ilé epo lónílé aró yẹn junction ilé epo yẹn lẹ́ẹ̀ ti yà sí ọ̀nà ilé wọn. kí ni orúkọ ọkọ yín. Pastor Moses Mobọ́lájí Ọláyínká. wọ́n sì ń gbé Ìbàdàn. bẹ́ẹ̀ ni Ìbàdàn náà wà. Pastor Moses Mobọ́lájí Ọláyínká ẹ̀ka lẹ́sà kí ló kọ́ ẹ̀ ń tẹ́ ló wá gbọmọ lọ́wọ́ yín. Bọ́sẹ̀dé Bello ló gbọmọ. àǹtí Bọ́sẹ̀dé Bello àti Pastor Moses Mobọ́lájí Ọláyínká àbẹ́ẹ̀ wá rí ní tí wọ́n sọ yìí ni èmi ọ̀gbá bíi pòótọ́ ni o wọ́n júwe yín dáadáa ní ìfaramọ́ ìjúwe yẹn rárá. wọ́n ní problem ojú ń dùn wọ́n ojú méjèèjì ń dùn wọ́n. ìyá ọkọ yín. bẹ́ẹ̀ ni nígbà tí mo fẹ́ wọn ṣùgbọ́n nígbà tí mo délé tí mo rí i pé wọ́n láìkì kan ṣáà máa fa ìjọ̀gbọ̀n kan máa dá wàhálà lẹ̀ kan máa ṣe mi ò dẹ̀ láìkì gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi fi yàgò fún wọn torí àwọn ọ̀rọ̀ tó máa bí wàhálà wà làwọn mọ̀ fà èmi ò dẹ̀ mẹjọ́ rò púpọ̀ mo fi rọra yàgò pé gbogbo ohun tó bá máa mú wàhálà wá èmi ò fẹ́ tí a bá lè jọ gbé déédéé tá a bá lè jọ gbé kálukú máa ṣe tiẹ̀ lálàáfíà. Pastor Moses Mobọ́lájí Ọláyínká
àti àǹtí Bọ́sẹ̀ Bello ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wo ahọ́n tí mo fi ń pè yín ẹ rí i pé ó yàtọ̀ sí ahọ́n tí Oríyọmí máa ń lò mo ń wò pé bọ́n ṣe júwe yín o mi wà comfortable with it. I don't want to believe it happens this way. I don't want to believe it. ìfẹ́ gbàgbọ́ pé bó ṣe ṣẹlẹ̀ gangan náà ti sọ yìí ṣùgbọ́n tó dáa jù ni pé kárí yín tó dáa jù ni kárí yín òun ló bí ọmọ ẹgbọ́n tán sọ wọ́n lẹ̀ nà wọn kẹ́ ẹ tó gbọmọ lọ́wọ́ àwọn ẹ tún mọ ẹgbọ́n tán sọ wọ́n nígbà táwọn lóyún kọ́ kí wọ́n lọ fọ̀ dànù àwọn wá lọ wọ́n padà sábẹ́ sí Àkúrẹ́ wọ́n lọ tọ́jú oyún wọ́n bímọ tán ọmọdọmọ ọdún 9 kan tó padà wá sí Nàìjíríà síbàdàn oṣù 9 kan tó padà wá sí Nàìjíríà látàkúrẹ́ nígbà àwọn dé Nàìjíríà látàkúrẹ́ mọ́mọ́ tí mò ń sọ mọ́mọ́ sọ bẹ́ẹ̀ ni o nígbà àwọn dé Nàìjíríà padà látàkúrẹ́ lọ́jọ́ wọ́n ń ta omi àwọn ọ̀rọ̀ mi tà mọ́ wọ́n ń gba àgbàfọ̀ aṣọ wọ́n tẹ̀ fi ń tọ́jú ọmọ wọn wọ́n tún fọmọ sí skul ṣùgbọ́n gbà tẹ́ fẹ́ gbọmọ lọ́wọ́ wọn nọ́mbà 1 ni pé ẹ lè gbọmọ lọ́wọ́ wọn pé wàhálà rẹ̀ pọ̀ jẹ́ kọ́ ọmọ ìwà ń bí ká fi mọ rìn ẹ́ lọ́wọ́ nọ́mbà 1 tẹ́ ẹ ti bá ṣe bẹ́ẹ̀ yóò lè mọ rí ọmọ kíbi tẹ́ ẹ bá fi sí nígbà tó bá wù nọ́mbà 1 nìyẹn nọ́mbà 2 ni pé tó bá ní no ohun ọ̀faramọ́ kò ní ìkẹ́ ẹ̀ ná kẹ́ ẹ tó gbọmọ lọ́wọ́ rẹ̀ mi sọ pé òun tó sọ òótọ́ ni o mò ń sọ pé n tí n fi lè gba ọ̀rọ̀ yẹn gbọ́ pé òótọ́ ni tí mò ń sọ yìí then bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ń sọ̀rọ̀ bí ẹni tí pé kò tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ṣe gbọmọ yẹn tó wá tẹ́ ẹ lọ́rùn ni it's another thing pé bíi pé kò tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ṣe gbọmọ yẹn wọ́n tún wá lẹ̀ tán iron rod kan lẹ̀ ó gbóná ọmọ dì mọ́ ó ti ju ọmọ lọ́wọ́ nù ọmọ ti ní júrì ọmọ ọdún 5. wọ́n tún ní ó gọ̀ pé tí ò bá epo gọ̀ kò dá iron rod mọ́. wọ́n ní pé mo ṣiṣẹ́ dry cleaner ọmọ mi ò ní dá iron mọ́. pé ọmọ gọ̀ ọmọ ọdún 5 gọ̀ ló jẹ́ ọ̀fọwọ́ lé iná tẹ́ tán lẹ̀ ṣé ẹ̀yin lẹ tán lẹ̀ àbáwọn. wọ́n tan neighbor wọn wọ́n tan ọmọ yẹn lọ sí lọ́dọ̀ wọn sá ni ọ̀dọ̀ wọn ni lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n sọ yìí ó wá rí bákan lára mi ìfẹ́ gbàgbọ́ pé bọ́ẹ̀ ló ṣe rí ẹ dákun ẹ gbìyànjú àti yọjú sí wa ẹ yọjú sí wa ẹ yọjú sí wa ẹ dákun ó sì wà ní Nàìjíríà báyìí o kò tí ì padà sí Àkúrẹ́ o wọ́n ṣeré ni o ó wà ní Ìbàdàn báyìí kò tí ì padà sí Àkúrẹ́ o Nàìjíríà náà ni Àkúrẹ́ ọmọ àní wọ́n ti gbọ́ ọmọ wọn náà wọ́n bá wà iṣẹ́ rẹ̀ náà nù wọ́n ti gbọ́ ọmọ wọn náà wọ́n bá wà ó bá wa tẹ̀síwájú lórí ìwádìí yẹn ṣùgbọ́n mi ò rò pé yóò padà jẹ mọ́sẹ̀ rẹ̀ ọlá ṣe sùúrù jẹ́ kí wọ́n dá wa lóhùn wọ́n wà bá a ṣe ń sọ yìí á dẹ̀ yanjú ẹ̀ ẹ fẹ́ gbọ́ ọmọ yín padà ni. bẹ́ẹ̀ ni sà. ẹ̀bẹ̀ kó wà lọ́dọ̀ wọn. ọmọ èmi ni mò ń dá tọmọ yẹn láti bí ọdún 5 kò ṣeé ṣe fún wọn láti gbọmọ mi sọ́dọ̀ kò ṣeé ṣe fún ẹbí tí ò fún wa lóúnjẹ mo bímọ yẹn kò sí ní tán mú wá sàkúrẹ́ ṣọ́ọ̀lù tí wọ́n fi gbé bàbá yẹn kékeré ni wọ́n fi ránṣẹ́ sí wa mi ò rí ní tán ṣe aṣọ 4 tán rà kò sí ètò bára wọn mu. bàbá ẹ̀ tó ọmọ ọdún mélòó báyìí. bàbá ti pé 75 báyìí torí ọmọ ti pọ́dún 5. ṣé at the age of 70 lẹ lóyún fún bàbá yẹn. bẹ́ẹ̀ ni sà. wow so ọmọ yẹn nìkan dẹ̀ ni bàbá yẹn bí. ọmọ yẹn nìkan ló bí. ọkùnrin ni àbóbìnrin. ọkùnrin ni Emmanuel Ọláyínká. it's alright àwọn wo lẹni ká pè lẹ́ẹ̀kan orúkọ bàbá rẹ̀. orúkọ bàbá ẹ̀ Moses Mobọ́lájí Ọláyínká. Moses bàbá pastor Moses Mobọ́lájí Ọláyínká àti àǹtí Abọ́sẹ̀dé Bello àǹtí Bọ́sẹ̀dé Bello ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa mọ́gàjí ìgbà wo ni. mú kàn bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa láàárọ̀ ọ̀la ká yanjú ọ̀rọ̀ yìí ẹ yọjú sí wa láàárọ̀ ọ̀la ká yanjú ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ já tètè síbẹ̀ lábẹ́nú ẹ yọjú sí wa ká yanjú ẹ ṣì gan ni ẹ jẹ́ madam. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. àìgbẹ́nu sí máìkì ni. ẹ káalẹ́ sà. yes ma orúkọ yín mà. orúkọ mi ni Dámilọ́lá Kazeem. láti bo lẹ ti wá. láti ìlú Alábàtà. ìlú Alábàtà. bẹ́ẹ̀ni. nílẹ̀ Ìbàdàn yìí. bẹ́ẹ̀ni nílẹ̀ Ìbàdàn yìí. ẹ ti wá sórí ètò yìí náà rí. bẹ́ẹ̀ni sà. àwọn olè mú wá sórí ètò. ẹjọ́ Láyọ̀ ni mo mú wá. Láyọ̀. bẹ́ẹ̀ni ó fẹ́ bọ̀dá mi. lọ́dún 1999.
tá a fi ní àárí Bẹ́ẹ̀ni. fọ́tò wọn Bẹ́ẹ̀ni. ẹ̀tún àlàyé yẹn ṣe láàrin ìṣẹ́jú ó péréte. fẹ́ bọ̀dá mi. obìnrin ni Láyọ̀. Láyọ̀ yẹn ọkùnrin ni ẹ̀gbọ́n tèmi. ọkùnrin lẹ̀gbọ́n ti yín. Bẹ́ẹ̀ni kò sì pẹ́ sígbà tó fẹ́ lára bọ̀dá mi ò yá ọmọ wọn wà ní ọdún kan àtòṣù kan ni bọ̀dá mi jáde láyé láti ọmọ ọdún 6 ló ti wá gbà lọ́wọ́ bọ̀dá mi tó jẹ́ ẹ̀gbọ́n fẹ́ tó kú gbogbo ọ̀nà tá a wá mọ̀ mọ́ àwa títí kó tó wá di pa àmọ́ ìlú wọn lájà wà wọ́n wá mọ́ tàn wá tó bá di December yóò wà tó bá di Iléyá yóò wà tó bá di Ìtúnu àwẹ̀ yóò wà bí wọ́n ṣàṣẹ ń tàn wá látọdún náà nu ọmọ yẹn wà lọ́dún 17 báyìí kó wá tiẹ̀ máa wẹ́ bí bàbá rẹ̀ náà ò ní gbèsè táǹsì pé àgbọ̀mọ lọ́wọ́ yín ṣùgbọ́n kó mọ bí bàbá rẹ̀ bó ṣe mọ ẹbí ìyá rẹ̀ wọ́n ti sọ lóko mi Joshua ni wọ́n ń pọmọ yẹn. fọ́tò wọn dà ná fọ́tò wọn dà fọ́tò ta lélẹ̀. fọ́tò Láyọ̀ nìyẹn. Láyọ̀ gangan ni. Láyọ̀ tó bí Fatai. Fatai lẹ́yìn sọ lọ́dọ̀ tí yín ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n lọ́hùn Joshua ni wọ́n ń pè é. ọmọ ọbo ni wọ́n lájà wà. ọmọ àjà wà ọmọ bàbá ilẹ̀ àgàtú. bàbá ilẹ̀ àgàtú ni wọ́n ń pe bàbá rẹ̀. ni wọ́n ń pe bàbá rẹ̀. bàbá Láyọ̀. bàbá ọkọ wọn máa sápá mi lórí ni. ìyá rẹ̀ ń kọ́. ìyá wọn ìmórúkọ ìyá wọn bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ láì ṣe pé a wà lórí kórè dálẹ̀ orí kórè dálẹ̀ nìkan náà ti máa ń sẹ́ndì account number ẹ̀yà ẹgbẹ́ ìfò ó dàárọ̀ la kò yé yín ó dàárọ̀ la. baálé ìyá rẹ̀ ni. bẹ́ẹ̀ni. ṣé fọ́tò bàbá rẹ̀ wà mẹ́. èyí ni fọ́tò bàbá lọ́wọ́. fọ́tò màmá Láyọ̀ bá ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ìyá tó bí Láyọ̀ nìyẹn. Láyọ̀ rèé ìyẹn ìyá Abdulfatai tí wọ́n tún ń pè ní Joshua tó jẹ́ ọmọ baálẹ̀ àgàtú baálẹ̀ àgàtú ní àjáwà àbí baálẹ̀ àgàtú James ni bàbá ẹ̀. James baálẹ̀ àgàtú. bàbá yẹn ti wá kú. wọ́n ti kú báyìí. àwọn àbúrò wọn náà wá ń tẹ̀kì stẹ́ẹ̀pù gbogbo wọn kọ̀ láti fọmọ yẹn kalẹ̀ fún wa. ẹyàn ẹ mọ́lé wọn. bẹ́ẹ̀ ni ní àjáwà àti ìmẹ̀ẹ́dẹ̀ àti ipò ibẹ̀ bí ẹ̀ 5. ẹ ti lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wàá bá wọn ni ọmọ náà ń kọ́ ẹ̀rọ ọmọ. ọmọ wà lẹ́kọ̀ọ́ àtìyẹ́. ọmọ sì ti pé ọmọ ọdún 17 báyìí. bẹ́ẹ̀ni 17 years. 17. bẹ́ẹ̀ni 27 years. bẹ́ẹ̀ni látọmọ ọdún 6 la ti ń ṣe wàhálà lé lórí. ọdún kẹta tí mo ti mọ́rọ̀ ń wá bí ni. ẹ bá wa ṣí àwọn fọ́tò yìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ arábìnrin tí wọ́n pè ní Láyọ̀ Ọmọláyọ̀ àbí Ọmọláyọ̀ ìyá Abdulfatai ṣùgbọ́n ó ṣeéṣe ó dàpọ̀ tí wọ́n sọ ní Joshua lọ́dọ̀ wọn ìyá Joshua tí wọ́n jẹ́ ọmọ àjáàwà ọmọ bàbá baálẹ̀ àgàtú bàbá James baálẹ̀ àgàtú òun ni bàbá wọn ṣùgbọ́n bàbá wọn ti jáde láyé o ìyá wọn náà rèé ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ẹbí bàbá James baálẹ̀ àgàtú torí Ọlọ́run ẹ bá wa pé Ọmọláyọ̀ wọ́n lọ́mọláyọ̀ ń gbélé kó àti Joshua ẹ bá wa pè wọ́n kí wọ́n wálé kó wá fi ojú kan àwọn ẹbí bàbá Joshua wọ́n gbọ́mọ lọ́wọ́ ọmọ tiẹ̀ ti dàgbà ju pé kí wọ́n ní kán gbọ́mọ lọ ṣebí kó kàn mọ àwọn ẹbí bàbá rẹ̀ ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ẹbí bàbá James baálẹ̀ àgàtú ẹ bá wa pé Ọmọláyọ̀ àti màmá rẹ̀ wọ́n ní àjáàwà ni wọ́n ń gbé ní ọmọ baálẹ̀ àgàtú ni wọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pè wọ́n o kí wọ́n lè fojú kan Joshua tí í ṣe ọmọ tiwọn ẹ ti gbọ́ a máa retí. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa báwo lẹ́yìn náà ṣe rí ọ̀rọ̀ Kọ́kọ́rọ́ Alate tòní sí ẹ máa darapọ̀ mọ́ wa ní abala àríwísí ìkànnì Àdàbà tẹlifíṣàn náà létí láǹfààní àti máa gbọ́ wa ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.